bàbá tá a bá wo gbogbo nǹkan tó ṣẹ̀ káàkiri lẹ́jọ́ mẹ́ta yìí láti bí ká sọ pé ọ̀sẹ̀ kan báyìí ẹ ó ti fẹ́ pọ́sẹ̀ kan nípa ọ̀rọ̀ ọmọ Favour tó wá sórí ètò bàbá wa Oríyọmí Hamzat bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti di tọ́mọ fúwa kánlé táyàn ń gbà lọ́tún gbà lọ́sì bàbá mọ̀ pẹ́yìn náà rí i nígbà tọ́mọ ń tákù yẹ pé òun ti lẹ́tọ̀ọ́ òun ti pọ́mọ òun ti pọ́mọ ọdún méjìdínlógún bàbá kí nìkan tẹ rí sí. irú ọmọ yẹn kò ń ṣe kó takò yẹ ó rúdù sí yẹ ọ̀tọ̀ ní àtakò ọ̀tọ̀ ní rúdù àtakò dáa tí ara ṣe kò tí ò dáa ọmọ lè takò nígbà nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ò dáa sẹ́ ọ̀tọ̀ nìyẹn eléyìí rúdù ni ọmọ yẹn rúdù sí yẹ ó rúdù sí bàbá Hamzat fúnra rẹ̀ Oríyọmí Hamzat ó rúdù sí gbogbo àwọn abiyamọ tó ń wò wípé irú ọmọ wo lélẹ̀ because tara ọmọ yẹn náà ń sọ fún gbogbo kò ṣe pé màmá ẹ̀ máa lọ bá a fi ọkọ ẹ̀ ọ̀dọ́ nípa pé màmá yẹn sọ pé kó má fẹ́ yíbò àbí kó má fẹ́ yí kinní kankan nǹkan tí ìyá yẹn náà sọ ohun tó ń wò ni pé ẹsẹ̀ wọn ò gùn débi tó ń lọ yẹn èèyàn lè fẹ́ yíbò èèyàn lè fẹ́ haúsá èèyàn lè fẹ́ yorùbá ẹnikẹ́ni tó bá wùyàn èèyàn lè fẹ́. ọmọ yẹn tẹ̀sí wọ́n ti sọ pé àwọn lẹ́tọ̀ọ́ láti ṣèkan tó wùn lè. ṣùgbọ́n bí ọmọ yẹn ṣe gbé kalẹ̀ òun ni kò dáa even tó bá gbé kalẹ̀ ní ọ̀nà tó dáa fún bàbá Oríyọmí Hamzat wọ́n máa sọ fún ìyá ẹ pé ẹ jẹ́ kó fẹ́ ẹ nìyẹn ṣùgbọ́n wọn bá gbà tó bẹ̀rẹ̀ sí root tó ń sọ pé dákẹ́ ẹnu ẹ tí ò fi lè dákẹ́ tó ń sọ fún pé ọmọ yẹn kò mọ ohun tó ń ṣe lójú àyà ẹ ó dà pé wọ́n ti fòògùn kan wọ́n ò fòògùn kan òun ni ògbọ́n ẹ rí pé ó ń kóòtì fún bàbá Hamzat wípé in the court of law mi mọ̀ bóyá lọ́ọ̀yà ni bóyá jọ́ọ̀jì ni tó fi ń kóòtì irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jáde àti pé law sọ pé tíyàn bá ti pé 18 years èèyàn lè ṣeun tó hùn kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá sá o kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá àwọn ọmọ tèmi ju 18 years lọ wọn ò dẹ̀ lè ṣeun tó hùn wọn even tó bá dìgbà tán kúrò tó di pé wọ́n ti lọ lé ọkọ wọn wọ́n bẹ̀rẹ̀ sí bímọ mo gbọ́dọ̀ máa wò wọ́n ti pé ṣé wọ́n wà lálàáfíà káwọn náà dẹ̀ máa wù ọmọ tó wà lálàáfíà ìwà tí ọmọ yẹn wù ẹ̀rí wọ́n sọ fún àwọn ọmọ wa ní ìsìn tó bá ti ń lọ sí school wọ́n ń dúró de tí ìyẹn ni èmi tó bá sọ pé kóhun tó lọ lé ọkọ ó ń dúró de tí ìyẹn ni kó tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ṣàgbèrè káàkiri ó ń dúró de tí ìyẹn ni tó bá fẹ́ máa di pé kò fẹ́ gbọ́ tìyá àbí ti bàbá mọ́ ó ń dúró de tí ìyẹn ni kò rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ní kẹ́yà gbọ́ kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ni wá tí àwọn ọmọ kan bá dẹ̀ ti wà tán lọ sí skul kó má rí pé ìyá òun ò mọ̀wé bàbá òun ò kàwé ìwé tó ń kà yẹn òun ju ìyá òun lọ ọmọ kan ò kì í ju ìyá ẹ̀ lọ Bíbélì wí pé tíṣà ọmọọṣẹ́ kì í ju ọ̀gá ẹ̀ lọ kan tí Bíbélì wí nìyẹn so ẹnikẹ́ni ọmọ tó bá jẹ́ ọmọ tó fẹ́ gba ìsúre ó tún sọ fún nínú ọ̀rọ̀ yẹn pé màmá òun kò gba ìsúre òun ṣé màmá ẹ̀ ló máa gba ìsúre ẹ̀ àbóhùn ló ń wá kí màmá ẹ̀ ó súre fún kí inú màmá ẹ̀ yọ gbogbo nǹkan tí màmá ẹ̀ náà wá ni pé ẹrù yìí bàbá ẹ̀ ti kú kó wá jẹ́ kẹ́rù yìí kó má di ti ẹnìkan in tó dẹ̀ máa ń fà á táwọn ọmọ máa fi ń rúdù bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ tó bá jẹ́ pé àwọn òbí wọn kì í lẹ́nu láti bá wọn wí kéèyàn ò bá kẹnu fún ọmọ láti kékeré ó máa kẹsẹ̀ sà ó máa kẹ tán gbẹ̀yìn ẹ̀dá tí ò kẹ́ ń sọ̀rọ̀ ó máa kẹ tán gbẹ̀yìn sà tàbí tí ìyá bá wà tó bá ń fẹjọ́ bàbá tó wá fi ń sun ọmọ yẹn ò ní padà respect ìyá ẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ yẹn tó bá marry kò ní respect ọkọ ẹ̀ nítorí pé gbogbo nǹkan burúkú tí ìyá ẹ̀ sọ fún yẹn á máa wu ọkọ ẹ̀ bí ìgbà tẹ́ pé kìnìún á máa wá ṣìṣe òun ṣọkọ yẹn ló ṣe é o ìṣìwà tí ìyá ẹ̀ ti sọ fún tó wà nínú ẹ̀ pé wò ó Ọlọ́run ajẹ́ kọ̀ọ̀kan bá òun ṣe nonsense á máa wo gbogbo mistake ọkọ nǹkan tí ò jẹ́ kó kà kún ọkọ tó bá pẹ́ délé bóyá ó dọ̀ ló fà á kò ní fẹ́ mọ̀ ìwà gbogbo ìwà yẹn ló máa kó sórí ọkọ ẹ̀ lábẹ̀rẹ̀ sí fún ọkọ ẹ̀ ní attitude tó pé ọkọ yẹn ò tún ní gbénu ilé ẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀. ohun tẹ́ gbìyànjú àtọ̀ ni pé bí wọ́n ṣe ń fọ́ ọmọ lẹ́díkẹ́sàn kó máa fún lẹ́kọ̀ọ́. ó máa fún lẹ́kọ̀ọ́ lé dáadáa kò sí ọmọ yẹn ò bá ju 18 years ọmọ yẹn ò bá jáde yunifásitì tó bá sì wà lábẹ́ àwọn ìyá ẹ̀ ó nẹ́tọ̀ọ́ láti máa gbọ́ ẹ̀kọ́ bàbá àtìyá ẹ̀ á máa fi tiẹ̀ tó bá ní á máa fi kún un ṣùgbọ́n kó ju ti bàbá ẹ̀ nù wá sọ pé tòun ló dára.